ibi tí ẹ̀gẹ́ dé yìí ni wọ́n ń pè ní ojú ìdínàbí. nínú ilé ìkan nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ ọlọ́kàndàmọ́lá ní ojú ìdínàbí ìbẹ̀lẹ̀ rí tí ẹ̀gẹ́ tó ti ń kọsẹ̀ yìí lẹ́yìn tó kọsẹ̀ ń bẹ̀ ó ti yí padà. ìgà tí ẹ̀gẹ́ ń wọ̀ lọ yìí òun ni ìgà ìjìgbò níbi tí ẹ̀gẹ́ olókìkí àrán tó ti máa ń lọ mú ṣẹ́rẹ́ tó wà lọ́wọ́ ẹ̀ látàárọ̀ ẹ rí i pé ìlẹ̀kẹ̀ ni ṣẹ́rẹ́ ẹdẹ ni ó máa ń gbà ní ìgà ìjìgbò. ẹ̀gẹ́lẹ́rí tó ń kọsẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni apàjẹ́ ìlú ó dúró tì í apàjẹ́ ìṣọ̀run náà dúró tì í gbágbágbá. amúlùdùn ṣe bí ọba náà wà ń bẹ̀ gbogbo wọn ni wọ́n pèsè síbẹ̀. ọjà ọ̀kàrà ní ìlọjẹ̀ òun gan ó dúró tì ẹ̀gẹ́ gbágbágbá. ọ̀yá 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 ọ̀yá. ẹ̀gẹ́lẹ́ni tó ń ṣe ojúṣe ẹ̀ láwọn ibi tó tó àti tó yẹ láti kọsẹ̀ ní kọ̀ọ̀kan èjèèjì ní gbogbo ibi tí wọ́n ti máa ṣèwúre tó jojú alálẹ̀ gbogbo bẹ̀ lẹ́rìí tí ẹ̀gẹ́ ń dé ní kọ̀ọ̀kan èjèèjì yìí. nínú àwọn ibi tí ó dé ti mọ́kò ó dòṣẹ́lẹ́kọ̀ ó dé ìgà ìjìgbò ó dé ojú ìdínàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara àwọn ibi tó dé lẹ́rìí tó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. gbogbo bí ẹ̀gẹ́ ṣe ń rìn ni atọ́kùn dúró wá gbá adálejò dúró dalẹ́ ó fi kòkò sẹ́ran àlejò ó dúró wáwáwá aláàjì olóyè mọ̀rú fàtúsì ọmọ ọlọ́kọ̀dà mọ́lá ó dúró wáwá bẹ́ẹ̀ ni àwọn ìyá àgbọ̀jẹ̀ ojú wọn bó ṣe gún régé àkọ́pọ̀ nínú àwọn olóyè ni ọlọ́hàn ìyálòde ẹ̀gẹ́ èyí tá a gbé pè àrò olóyè aláràn òrírí gbogbo yín pátá mo kí. ọ̀hán ẹ̀gẹ́ ń bi omi hàn jọtí lọ àpínniláàrí pẹ̀kún awo àgbà oyè lẹ́yọ̀ alàmọ̀ràn níjà lágbà ọlọ́gbọ́n níjà kí o olóyè àpínni ọ̀jẹ̀ ọmọ yẹn bàmá rèdí ẹ̀kú òde àkú ọdún.
bàbá wò á rí pé àwọn olóyè yìí pọ̀ wọ́n pọ̀ dáadáa. Ìdí ni pé eégún onídán ìyẹn eégún alágbádá wọ́n ti di 22. Nínú agbo eégún kọ̀ọ̀kan wọ́n ṣe àwọn àfikún àwọn oyè lóníranran. Wọ́n wá ní kí oníkálukú kó mú oyè wá láti inú agboolé wọn. Bí wọ́n ṣe mú wá lọ́kùnrin bẹ́ẹ̀ ni wọ́n mú wá lóbìnrin. Irú àwọn làgbà yìí àwọn ni wọ́n ń jẹ ẹ̀kẹrin tí olóyè Kazeem Kìlání Agbẹ́gilére tó jẹ ẹ̀kẹrin ọ̀jẹ̀ tílé tó kò lù Ọ̀tà bó ṣe wà nìyẹn. Rí pé àwọn ẹwọ èrò ẹ wo èrò bó ṣe pọ̀ tó ṣe rí gbogbo wọn bí wọ́n ṣe tì lọ. Ẹ wo orí èrò ó dàbí ìgbà tá a bá wà ní Saudi tá a bá wo àwọn èèyàn tí wọ́n wà nílẹ̀ mímọ́ ilẹ̀ Mẹ́kà tí wọ́n lọ ṣe àjì tọdún yìí. Ẹ rí i pé èrò tó wà ń bí ó kò ń kéré mí. Gbogbo àwọn èèyàn tó wà nílùú òyìnbó tó jọmọ Ọ̀tà tó wà nílé ọba gbogbo ìlúkìlú tó ń fún wọn wà gbogbo wọn pápátá ni wọ́n máa wálé láti wá ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ọmọ ọlọ́jẹ̀ nínú ọdún eégún yìí. Ẹ rí èrò ṣe rí. Bí wọ́n bá ń ṣe ọdún eégún lọ́tà gbogbo ìlú káàkiri ilẹ̀ káàárẹ̀ òjíire pápátá ni wọ́n máa wá láti wá wo bí ọdún eégún Ọ̀tà bó ṣe ń lọ sí. Àwọn èèyàn máa tún wá láti ìlú òyìnbó, kódà àwọn òyìnbó aláwọ̀ funfun wọ́n á wá. Àwọn èèyàn máa wá láti Cuba, láti Brazil, káàkiri gbogbo àgbáyé làwọn èèyàn máa ti wá láti wá ojú wo bí ọdún eégún Ọ̀tà bó ṣe ń lọ sí. Ìyẹn la fi sọ pé Ọ̀tà ní Mẹ́kà eégún. Ó dàbí ìgbà tí wọ́n bá ń gun àràfá nínú ọdún iléyá ni. Ó pàjẹ́ pò ó apàjẹ́ ìṣọ̀run òun lè rí tó ń lọ yìí. Ààfin kábíyèsí ọba Aláyélúwà ọba Professor Abdulkabir Adéyẹmí ọba Láńlẹ́gẹ́ ẹkùn kejì Ọlọ́ta tìlú Ọ̀tà àrólé Ìgànmọ́dẹ. Àwọn lẹ́rí tí wọ́n jókòó yìí kábíyèsí wọ́n ṣe kábíyèsí fórí adé. Bẹ́ẹ̀ ni Aláyélúwà ọba Saheed Elégùṣì Kúṣe ńlá Elégùṣì ti ìlú Ìkàtẹ́ àwọn náà wọ́n wà ń bẹ̀. Ẹ jẹ́ á gbọ́ bí ètò bó ṣe lọ sí láàfin kábíyèsí Onílògbò Àṣòwò náà wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà kábíyèsí Ọlọ́tà. Ẹ jẹ́ á gbọ́rọ̀ ńbẹ̀ kémi náà fi dátọ́ mi bó jẹ́ pé mi ò tí ì rí nǹkan kan tí mo máa ta sára. Lútà sí ti lọ́ bá mi ṣètò ẹ̀ wá ó mọ̀. Ẹ jọ ẹ jẹ́ kí a fi ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹn jọ ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹn jọ ẹ jẹ́ kí a kó ọ̀rọ̀ náà. Mo rí kábíyèsí ọba Kábírù Adélájà Ìlúfẹ́mi lóyè Àyìnàgbẹ̀tọ́ Sọ́lọ́ tìlú Sọ́lọ́. Ọba Adédayọ̀ Shylon Alágbàdo ti ìlú Àgbàdo. Ọba Awóyẹmí Ọ̀rọ̀jà Onímìíràn tìlú Mìíràn. Ọba Àkànní Ògúngbàyí Onítẹ̀tíkù ti Owódé Ọ̀tà. Àti ṣètọ́jú yìí àṣẹbí àwọn olóyè yìí ẹni ká bọ́ sẹ́yìn fún ọmọ láyè ọ̀yà ẹni ká parí rẹ̀. Ọlọ́kọ̀dà lẹ́rí tí wọ́n ṣíwájú ẹ̀gẹ́ tẹ̀gẹ́ ń bọ̀ lẹ́yìn wọn yìí tí wọ́n rọra ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ó wá ṣe àgọ́ láàfin sí kábíyèsí Ọlọ́tà ọba eégún pẹ̀lú olórí àwọn ọlọ́jẹ̀. Wọ́n wá kí kábíyèsí olórí ìlú láàfin níbi tí kábíyèsí ti gba àlejò àwọn lọ́balọ́ba ńláńlá. Bàbá wo ọdún eégún tí à ń wò lọ́wọ́lọ́wọ́ yìí, ọdún eléyìí ni ọdún àkọ́kọ́ èyí tí Aláyélúwà ọba Professor Abdulkabir Adéyẹmí ọba Láńlẹ́gẹ́ ẹkùn kejì Ọlọ́ta tìlú Ọ̀tà tí wọ́n máa ṣe lẹ́yìn ìgbà tí wọ́n ti gbadé. Bẹ́ẹ̀ ni àwọn ọba mẹ́rẹ̀ẹ̀rin tó kù nílùú Ọ̀tà, ọba ti ìlú Ìjànà Ọ̀tà, ọba ti ìlú Ọ̀tún Ọ̀tà, ọba ti ìlú Òsì Ọ̀tà
àti ọba ti ìlú Orúbà Ọ̀tà ọdún àkọ́kọ́ tí wọn náà máa kọ́kọ́ bá wọn ṣe ìlú lórí adé gẹ́gẹ́ bí ọba. olóyè Sẹ́ríkì ti Létókó ti ìlú Ọ̀tà àwọn ẹlẹ́rí tí àwọn náà tí wọ́n ń jò yìí tí wọ́n ń fò fáyọ̀ àrò olóyè o. lẹ́yìn ìgbà tí Ẹ̀gẹ́ tó bá ti ṣe àgọ́ láàfin fún kábíyèsí tán wọ́n wá lọ sí gbàǹgede ibi tí wọ́n ti ṣètò ẹ̀ sílẹ̀ pẹ̀lú kábíyèsí àti gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n bá wọn ṣọdún gbogbo àwọn wọ́tá ni wọ́n máa tẹ̀lé kábíyèsí wọ́n wá lọ sí gbàǹgede láti lọ ṣe gbogbo àwọn ètò tó kù níbẹ̀ ni wọ́n ti máa gba gbogbo àwọn àlejò. àwọn ìyá àgbà ọ̀jẹ̀ Ọ̀tà àwọn ẹlẹ́rí tí wọ́n ń kí kábíyèsí ọba Saheed Elégùṣì kúṣe ńlá ọmọ Pádónú ọmọ Ọ̀gbàyí Àwùṣẹ̀ ọmọ ẹlẹ́gbà mẹ́ta nìgà ọmọ èdè lòkun ègbè lòkun gbogbo ẹ̀ lòkun ẹ̀rí òun ni àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ni wọ́n ń wúre fún lọ́wọ́lọ́wọ́ yìí. mo dẹ̀ gbọ́ pé mo rí i pé kábíyèsí wọ́n gbé owó ńlá lẹ̀ fún àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ẹ̀rí pé àwọn ọba pọ̀ mélòó la fẹ́ kà mélòó la fẹ́ sọ ọba pọ̀ tí wọ́n wà ń kalẹ̀. ẹjá lọ gbọ́ orin díẹ̀ látẹnu ọmọ Ayílára tòróhùn náà ṣeré nílùú Ọ̀tà látàlẹ́ àná ló ti wà níbi tó ti ń ṣeré tó ṣeré rẹ̀ butu gan ẹjá gbọ́ díẹ̀ nínú orin ẹ̀ ọmọọba Lukman Tàlàbí ti mú kinní tí mo máa ń mú yẹn dé ẹ jẹ́ kébì náà lọ sọ ẹ kí n já kí n fò kí n àsìkò gbogbo ẹ̀kọ́ tó lè máa rà mọ́ra wọn bọ̀. ọlọ́ta yìí ṣe ohun ẹ̀mí kó ẹ̀mí kó ṣe ohun ẹ̀rí ẹgbẹ́ yìí ohun ẹ̀rí ẹ̀rọ ohun ẹ̀rí ẹ̀rí ohun ẹ̀rí ọlọ́ta yìí ṣe ohun ẹ̀mí kó ẹgbẹ́ yìí ohun ẹ̀rí ẹ̀rí. Ohun ẹ̀rí ẹ̀ ọmọ lọ́tà yìí ṣe ohun ẹ̀pẹ́ kó ohun ẹ̀rí ọ̀pá ìbílẹ̀ jẹ́ olùgbẹ́gbẹ́dó ohun ẹ̀rí ẹ̀ aláyọ̀ kan ṣe omi wò mẹ́rin pé. Díẹ̀ ẹ̀yìn rúmọlẹ̀ fòkúlé àìlàbọ̀là ọba àjọ ọba lọ ọba ìjọba olómọ̀ta ní ọba àìlàbọ̀là ọba ìjọba òun ti rọ̀mọ̀ta ní ọba ọmọ ó jẹ́ lọ́la èmi ọmọ. Ayélabọ́lá ọba ìjọba lọ ikú ewu lọ ìṣàjọ ìṣàlọ gbogbo yín pátápátá ẹkún ìnáwó ọdún ìgbógun ẹkún ìnáwó ọdún ìgbógun ẹ jẹ́ ká máa ṣe díẹ̀ díẹ̀ tó má bá àdàrú rárá.
Ìkan kan náà ní gbogbo wa. Àbí bẹ́ẹ̀ kọ́. Ọmọ bàbá ní gbogbo wa jẹ́. Gbogbo wa náà lọ ṣe ń ṣọdún egúngún. Ọdún egúngún lẹ̀ ṣe. Ó yá máa wọ ọdún egúngún lẹ̀ ṣe. Àwa máa wọlé ṣàárẹ̀ o. Ọdún egúngún lẹ̀ ṣe. Ọdún egúngún lẹ̀ ṣe. Ọdún egúngún lẹ̀ ṣe. Egúngún lẹ̀ ṣe. Àgbà yìí lára lẹ ṣe ń wò yí o, ẹ wo bẹ́ẹ̀rù ṣe pọ̀ tó ń bẹ̀. Tẹ̀ bá wá dé ta àgbàlẹ̀, ẹ wá wo èrò lọ títí lọ débè bí o. Bẹ́ẹ̀ bá wá dé òkè èdè títí lọ dójú ìdínà bí níkọjá ààfin ọba àjànà gbogbo bẹ̀lẹ̀ máa ti rí èrò. Ẹ lọ sósì lọ sí ìyá àjàmìdó ẹ wo èrò. Ẹ lọ sí orúba lọ sí ojú òré ẹ wo èrò. Ẹ̀rí pàwọn eégún gbogbo wọn ni wọ́n ń ju ìjàdó pàwọn náà fẹ́ jó. Kò ní ìbàjẹ́ gbogbo wa. Irú eléyìí tá a wá ń ṣe lọ́wọ́ yìí tá a bá gbé jáde nílé iṣẹ́ wa ń bí báwo ló yẹ fẹ́ rí tá a ń ṣe ti gbogbo òlú káàkiri tìlú wa níbi tí wọ́n bí wa sí tí wọ́n forí ilé wa sọlẹ̀ sí gbórí ẹnìkan ní ìṣà máa ṣe ra wa pa ibi wọ́n bí wa sí kẹ́nìkan pé ká má rìn bínú tọ̀hún re kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ jọ máa kóra pọ̀ kájọ máa ṣe pọ̀ kájọ máa jẹ pọ̀ ká máa mú pọ̀ ni ó mà sí wàhálà ó mà sí dààmú gbogbo àwọn páàṣọ tilẹ̀ tá a bá gbàgbé kí n rán wa létí láyé kábíyèsí ọba wa Oyèdé àná tí wọ́n ti wàjà wọ́n ní wọ́n pa òwe kan látàyè báyé pé ìríra mìọ̀ta jìgì ẹja mú ríra kó nínú ọ̀rọ̀ wa káyọ̀ ríra kó ká má ṣọ̀tẹ̀ ká má lò ríra ẹni tó nǹkan bá tọ́ sí ẹ̀jẹ̀ fún láàyè tó ṣe tiẹ̀ ipa tí kálukú máa kú ọ̀tọ̀ọ̀tọ̀ ni kábíyèsí ọba aláyélúwà ọba pọfẹsọ Abdulkabiru Adéyẹmí Ọbalánlẹ́gẹ́ Àwọlẹ́rí tí wọ́n bọ̀ yìí mo rí ọba alágbára odò ọ̀dà tí wọ́n dúró tí wọ́n wá gbá mo rí ọba Wàsíù Àkànní Ògúngbà yìí ọmọ Abọ́badé ọmọ eégún ńlá tó tóbi tá yìí dógún ẹ̀rí gbogbo ọmọ ṣe ń dé pẹ̀lú kábíyèsí ọlọ́ta ẹ̀wòrán ọdún eégún la pé gbogbo àwọn ọba tẹ̀ ń wò yìí gbogbo wọn ni wọ́n tan mọ́tà ni wọ́n bá ọ̀tà tán Ayílára gan tó ṣeré ó ní kí n máa dúpẹ́ lọ́wọ́ ọba Abidin Dúrósinmi ó sólù tìlú Rewe ọmọ ẹ̀dì ní òkosù tó kàwọ̀ pupa kábíyèsí ni wọ́n ṣètò bí Ayílára tẹ́ ẹ gbọ́ yìí kò ṣe wá ṣeré nílùú Ọ̀tà kò ní bàjẹ́ fún yín ọmọ Ọ̀kàrà ní Ìlọjẹ̀ ọjọ́ méjì ni Ayílára lò tí Osólú tó san owó ẹ̀ tó fi ṣeré nílùú Ọ̀tà kábíyèsí ọmọ Ọya Tinúkẹ́ ọmọ Ọya ṣe gbéke lórí ẹṣin Ọya Ọ̀tà ní Ọya Ìjẹmọ wọ́n tún ní Ọya ní Rewe lọ́gùn tó tún ṣe ọdún fún wọn bàbá kò ní bàjẹ́ fún yín o dúpẹ́ òun ní lọ́gùn ẹnu kò ní bàjẹ́. ẹ̀rí ọba Saheed Elégùṣì àwọn lẹ́ni táwọn náà jókòó tẹ̀lé kábíyèsí ọlọ́tà yìí èyí táwọn ń ṣe nílé iṣẹ́ wa ń bí Luther's Record International a fi ń gbé àṣà Yorùbá àṣà alẹ́ wa a fi ń gbé lárugẹ ni kó má bàa bàjẹ́ kí gbogbo ẹ̀ kó lè máa lọ sókè síwájú àti síwájú sí irú àwọn fọ́nrán wọ̀nyí bí àwọn ọmọ wa bá bẹ̀ sí ìwò lọ́jọ́ iwájú wọn a máa wo bọ́n ṣe ń ṣọdún eégún kò ní sí pé ẹnìkan máa parọ́ fún wọn pé irọ́ o ibi báyìí lẹ̀gẹ́ ti ń jáde ibi báyìí ló ń wọlé sí ìgbà báyìí ló ń jáde lẹ́yìn bàbá wa kábíyèsí ọba wa Saheed Elégùṣì mò ń wo kábíyèsí ọba wa Aláyélúwà ọba Kàbírù Adélàjà ìlú Fẹ́mi lóye Àyìnágbẹ̀tọ́ ọsọlọ tìlú Ìsọlọ̀ ọmọ ọlọ́ta odò ọmọ aródẹdẹ wọbi làwọn náà ẹ̀ṣẹ́ ọ̀kú yí ogun bírọ̀ àbí kí n pákẹ́sán lẹ́rí ọlọ́kọ̀ lè ṣe rí ọmọ irinwó ọpọ ẹgbẹ̀rún àjẹ ẹ̀jẹ̀ olókìkí àrán lẹ́rí tí ó ń bọ̀ yìí ẹ̀jẹ̀ lẹ́rí tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú gbogbo àwọn eégún tó kù tí wọ́n wà lẹ́yìn ẹ̀ pàṣẹ́yìn ń bẹ̀ ẹnìkan kì í ṣe ọmọ ọba kó súnmọ́ eégún ẹ̀fẹ̀gẹ́ láàyè ẹ̀jẹ̀ orí ibi ṣeré bẹ́ẹ̀ ni apàjẹ́ ló dúró tì gbágbágbá àtàpàjẹ́ ìlú àtàpàjẹ́ ìṣọ̀run wọ́n dúró ti ẹ̀gẹ́ gbágbágbá bẹ́ẹ̀ làwọn eégún tó kù náà ni wọ́n dúró tì í amúlùdù ṣe bí ọba náà kò gbẹ́yìn ó wà ń bẹ̀. Ẹ̀gẹ́ lẹ́rí tí
òun àti àwọn ọmọ eégún kéékèèké ẹ̀ torí gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀ yìí ọmọ ni wọ́n jẹ́ fún un torí òun lọ́ba ọba eégún òun lè rí tó wà wájú kábíyèsí ọba láìlúwà àti gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n wá bá kábíyèsí ọba pòfẹ́sọ̀ abdulkadir adéyẹmí ọbalánlẹ́gẹ́ tó jẹ́ àrólé ìgànmọdé lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àwọn ọba tó kù náà tí wọ́n jẹ́ wọ́n tan lápá kan àbí kejì mọ́tà gbogbo wọn ni wọ́n wá bá aṣọdún wọn jọ ń ṣọdún àṣepọ̀ ni ká máa bára wa ṣeré bí orin òsèlèjì rẹ ọba kì í bàbá àjà ká máa gbé lọ́tún ká gbé lọ́sì ká gbé iwájú ká gbé lẹ́yìn kí gbogbo ẹ̀ kó lè máa dùn kí wọ́n máa pọ́n sí i. ẹ̀gẹ́ lẹ́ni tó ń wúre fún kábíyèsí bẹ́ẹ̀ ni kábíyèsí náà ni àwọn ọba ni wọ́n mú owó kalẹ̀ tí wọ́n ń fún ẹ̀gẹ́ pẹ̀lú tí atọ́kù ẹ̀ tó ń gbà dání. kábíyèsí onílògbò aṣojú ọba tán àdìgbà ńlá bomi ẹ̀gúsèrè ọmọ wọ̀jí màgbà oníṣàtì mẹ́rìndínlógún mo kí yín ọba akúṣe ńlá elégùṣì mo kí yín kábíyèsí ọba wa sọlọ ìlú sọlọ mo kí yín mo kí ọba akíìmù ọdún arò olùkọ̀tún tìlú ọ̀tún ọ̀tà bẹ́ẹ̀ ni mo kí ọba wàsíù ògúngbàyí onítẹ̀tìkù ti owó dì ọ̀tà ọba alágbára odò ọ̀dà ẹ̀rí pé bàbá ò lè kò ṣeé pamọ́ra bàbá ń mú ijó yẹn lẹ́wẹ̀lẹ́ ni èèyàn ní gbọ̀rọ̀ bàtà tó bá jẹ́ ọmọ ọlọ́jẹ̀ kó má mì kó má gbẹ́sẹ̀ ẹjọ́ alágbára lẹ́rí tó ń gbé ẹsẹ̀ ẹjọ́ yìí kò ní bàjẹ́. ọmọ abọ́badé ọba àkànní wàsíù ti owóde tẹ̀tíkù ọ̀tà ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdú. ọba mélòó la fẹ́ kà ẹ wo bí wọ́n ṣe tò lọ lọ́wọ́ wájú wọ́n tún tò tẹ̀lé wọn lọ́wọ́ ẹ̀yìn ẹ̀ bá ti pọ̀ jù mélòó la fẹ́ dárúkọ gbogbo yẹn pátá la gé o mo ṣe kábíyèsí fún orí adé lórúkọ iléeṣẹ́ wa láti alága wa iléeṣẹ́ Lucas Film and Record International agbọ́sà ní gbogbo àgbáyé káfàtà àti gbogbo àwọn òṣìṣẹ́ àti gbogbo ẹ̀yìn ládéládé àti kábíyèsí fún gbogbo ọba ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún àṣèyí àṣàmọ́dún ṣẹ̀mí ọdọọdún ni láǹṣogún ọdọọdún ni ìrókò ń sọgbọ̀n lọ́dúnlọ́dún làbí ayá ń sàádọ́ta ọdọọdún lẹ̀ wá wà ẹ máa wà lówó lọ́mọ lálàáfíà ara tọmọtọmọ bí ènìyàn àkàrà mo rí ọba onímìíràn tìlú mìíràn àwòyẹmí ọ̀rọ̀jà àkàrà kiri tí ń gbalẹ̀ bí òòṣà tí ń gbẹ̀lẹ̀ òsì kábíyèsí mo kí yín o. ẹ̀rí pa àwọn eégún wọn tò lọ rẹpẹtẹ tí wọ́n ń fún gbogbo àwọn eégún wọ̀nyí lówó ní kọ̀ọ̀kan èjèèjì. lẹ́ẹ̀kan sí a kí bàbá wa tí wọ́n jẹ́ ọlọ́pọ̀dà tuntun àjẹgbó àjẹtọ́ ló máa jẹ́ bàbá wa olóyè Yàyà Dàda Àyìnà ọlọ́pọ̀dà ti èní ìlú Ọ̀tà láti ìdílé Dàda Ẹkùn ní ìgà ìtìmọ́kò kò ní bàjẹ́ bàbá ẹ ṣe púpọ̀ ńbẹ̀ àwọn ni ọba gbogbo àwọn eléégún ti ìlú Ọ̀tà àwọn lẹ̀ ń wò yìí ọ̀kadà mẹ́rin láwọn ẹranko yáyo ilẹ̀kùn ajíkan òdì ojoojúmọ́ lòdì kàn mí bí ẹni àgbà lóbìnrin àwọ̀dé ọmọ ṣọ̀run ẹ̀yọ̀ gbadé ṣeré ọmọ gbàgbádé gẹ̀ṣin ẹ̀yọ́ ládé wáyọ̀ tó fowó radé wá nínú ilé mọ́ bẹ́ẹ̀ ni mo kí gbogbo ọmọ amúlégbélé ẹ̀gẹ́ gbogbo ọmọ alága ogun pé akú ọdún akú ìyèdún akú palẹ̀ ọjọ́ akúkú bá gbogbo wa láyọ̀ àjọ máa péjú ṣe é ni. ẹ̀rí àwọn ìyá àgbà ọ̀jẹ̀lẹ̀ tó ń wò yìí táwọn náà tí wọ́n ń fi orin tí wọ́n fi ń ra ẹnu tí orin ń lọ ní rẹbutu tí wọ́n ń kọ fún àwọn eégún wọ̀nyí ẹ̀gẹ́ olókìkí àrán lẹ̀ ń wò yìí àbàrà rẹ̀ bí oúnjẹ. bàbá wo dáadáa ẹ wo èrò bó ṣe pọ̀ tó ẹ wo àwọn lọ́balọ́ba bí wọ́n ṣe pèsè ẹ wo ẹ̀gẹ́ fún rẹ̀ olókìkí àrán ẹ jẹ́ kí n kọ́kọ́ wọ ẹsẹ̀ jò tí ó jẹ́ ọba eégún ṣé Ọ̀tà ni Mẹ́kà eégún ni àbí kìí ṣe bẹ́ẹ̀ tá a bá ti wo gbogbo ohun tá a ti ń fojú wò látẹ̀yìnwá
tá a wo ẹ̀ bó ṣe ń lọ ẹ̀rẹ́gẹ̀ẹ́ èrò ti pọ̀ jù níwọ̀n fún babaláàyè wọn jẹ́ kó mọ̀rúfọ̀ ọlọ́pàá aláàjì bá mi ti gbogbo wọn sẹ́yìn kan jẹ́ kẹ̀gẹ́ orí bi gbẹ́sẹ̀ kẹ̀gẹ́ orí bi jó ijú ọ̀hún dà ayélujáfẹ́ ọ̀yá bá mi sọ ọwọ́ sílù dáadáa sí ọwọ́ délù dáadáa kẹ̀gẹ́ orí bi jó kó gbọ́dọ̀ ọ̀hún. bẹ́ẹ̀ ṣe jẹ́ kẹ̀gẹ́ orí bi jó yìí ó dùn mí ṣùgbọ́n fún àǹfààní gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà lé tí wọ́n ra fọ́nrán yìí tá a sì fẹ́ kí wọ́n rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ bá a bá rí ijó ẹ̀gẹ́ dáadáa ní èní tó bá di ijó ọ̀tàdógún rí ijó ẹ̀gẹ́ dáadáa á mú wá ẹ̀gẹ́ fúnra á túra lẹ̀ á jó ijó yẹn lẹ́kùnrẹ́rẹ́ torí èrò níbi bẹ́ẹ̀ pọ̀ tó báyìí wọ́n máa fẹ́ ẹ̀gẹ́ láàyè dáadáa láti ṣeré a lè rí ẹ̀gẹ́ òun àti eré àyọ̀ká àbílẹ̀ la máa gbé papọ̀ torí ijọ́ kejì ni àyọ̀ká àbílẹ̀ máa ṣeré lókè èdè ẹ̀rí ẹ̀gẹ́ òní ò tiẹ̀ gba ẹ̀rí bó ṣe ń sọ bẹ́ẹ̀ ló ń jù ló ń ka ẹsẹ̀ yẹn ẹ̀rí bí kábíyèsí ọlọ́tà bí wọ́n ṣe ń wo ẹ̀gẹ́ láńlẹ́gẹ́ ẹkùn kejì akíyín àkí kábíyèsí ọba ọlọ́tà aláìlúwà ọba pọfẹsọ abdulkabir adéyẹmí ọba láńlẹ́gẹ́ ẹkùn kejì ẹkùn tí ń fi torítorí ẹkùn tí ń fi tùrùtùrù ẹkùn tí ṣèdí mọ̀gànyín tí ń torí òkè wá gbẹranjẹ lọ́wọ́ ẹni àrólé gọmọdé ẹ̀ṣọ́ ọdún yìí ẹ ṣe ti ẹ̀mí tówó tọmọ lágbára ọlọ́run ọba mi Èdùmàrè ẹ̀ ní kọdún eléyìí ẹ̀ ní ti ṣàṣemọ́ ẹ̀ máa ṣe nígbà ni torí ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwùsá ọdọọdún là ń rọmọbìnrin lórí àtẹ ọdọọdún lẹ̀ wá wà àtẹ̀yìn àti gbogbo àwọn lọ́balọ́ba wápátá àti gbogbo olóyè àti gbogbo ọmọ ìlú Ọ̀tà lápapọ̀ ọdọọdún là máa wà lówó lọ́mọ lálàáfíà ara tọmọtọmọ bí ènìyàn àkàrà kò ní bàjẹ́ fún wa ẹ̀gẹ́lẹ́ni tó yìí ń jó lọ́wọ́ yìí o bí mo ṣe ń kí kábíyèsí bẹ́ẹ̀ gẹ́ òjò bọ́ọ̀ ṣe fún láàyè tó bẹ́ẹ̀ ló ń jó fọ́ba ẹ̀gẹ́ ń jó fọ́ba. àtúnfi eléyìí àtúnfi ń kí gbogbo olóyè ọ̀jẹ̀ Ọ̀tà pátápátá lọ́kùnrin lóbìnrin gbogbo olóyè ọ̀jẹ̀ látòrí ọlọ́kàndà alápínì àrú ọ̀jẹ̀ ẹ̀kí o ekò jégéjégé èèṣọ̀run àyàn òkò akọgun ọ̀jẹ̀ ẹ̀kẹrin ọ̀jẹ̀ àti gbogbo olóyè pátápátá gbogbo yín la kí a kí àwọn ìyá àgbà ọ̀jẹ̀ náà láti orí àwọn olóyè ìyá àgan ọ̀tún ìyá àgan ẹlẹ́ṣọ́ ọlọ́hàn onírèfú ẹ̀gẹ́ ìyálòdì ẹ̀gẹ́ aláràn àpínì àrípẹ̀kun awo àti gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ tó kù bẹ́ẹ̀ àkí gbogbo yín pátápátá pé ẹkú ọdún ẹkú ìyèdún mi ò gbàgbé onírèfú ẹ̀gẹ́ adẹ̀kí gbogbo ọ̀dọ́ ọ̀jẹ̀ lápapọ̀ pé gbogbo yín ẹkú ọdún àkí àwọn ọ̀jẹ̀ parapọ̀ ọkùnrin àgbàgbé àwọn ọ̀jẹ̀ parapọ̀ obìnrin bẹ́ẹ̀ la àgbàgbé àwọn ìtẹ̀síwájú ọ̀jẹ̀ pé ìyẹn ọ̀jẹ̀ movement gbogbo yín pátá la kí àkú ọdún àkú ìyèdún àṣeyí ṣàmọ́dún. lẹ́yìn tí ẹ̀gẹ́ ti ṣeré tó ti jó tó ti lọ bọ̀ tó ṣe gbogbo ẹ̀ ẹ̀gẹ́ lẹ́ni kó ti ń wọ ojú ẹ̀gẹ́ yìí ní ìjà ìṣọ̀run nínú ìgbà ìtìmọ́kò ń bẹ̀ òun lẹ́rìí tó ti ń wọ ilé ẹ̀gẹ́ yìí. gbogbo ẹni tó bá ń fẹ́ kí a gbé fún ilé òun jáde nínú fọ́nrán ìyẹn àwọn eégún alágbádá tàbí àwọn eégún tó bá fẹ́ jáde lọ́tà wọ́n fẹ́ ká gbé jáde nínú fọ́nrán wa kó wá rí wa nílé iṣẹ́ wa Lutasma Record International agbáṣadé gbogbo àgbáyé káàfàtà ní ojú òré ní Ọ̀tà ẹ̀wà bá wà ń bẹ̀ títí dìgbà míì dáàtì máa pàdé ilé òní ilé wa ọ̀nà nínú wa àníri ń gbé sọnù bí òṣèbí ọmọ ìmí ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín olóyè Fàtáyà Akínmọ́tì Arẹ́gbẹ́ṣọlá ọmọ ọlọ́ta odù ọmọ àròdẹ̀dẹ̀ wọ́lọ́mi ló ń kí yín pé kò ní bàjẹ́.